fọwọ́sowọ́pọ̀ lóòótọ́ àgbọ̀nláyé ilé ayé ètò ṣe dágbé. Àgbọ̀nláyé lẹ́tọ̀ ilé ayé ò ṣe é dágbé bẹ́ẹ̀ ni kò ṣe é dá ṣe Ọlọ́run dá wa torí ara wa ni. Ẹ káàsán ẹ káàárọ̀ ẹ kúrọ̀lẹ́ ẹ káalẹ́ níbikíbi tí ẹ bá ti láǹfààní láti máa jẹ̀gbádùn ètò Àgbọ̀nláyé. Jumobi Omisore lórúkọ tèmi, ọmọ wọn nífẹ̀ẹ́ òòyì ibi tó Jùmọ̀ rere ti mọ wá sílé ayé. Mo ní kẹ́ ẹ mú kalẹ̀ ayọ̀ ẹ mú kalẹ̀ ìdùnnú towó tọmọ àti tàlàáfíà kẹ́ tó jẹ́ ká jẹ jẹ̀gbádùn ẹ̀ lọ́sàn-án tòní lórí ìkànnì náà ní Radio Lagos 107.5 FM tiwantiwa. Èmi nìkan kọ́ ni mo wá o. Ẹ kú lé là ń kára lé, ẹ kú èrò ọ̀nà là ń kérò ọ̀nà, ẹ káàsán gbogbo ẹ̀yin ará lé, ẹ dẹ̀ kú ìtẹ́tíléko. Orúkọ tèmi ni Tóyìn Ayabanjo. Tóyìn Tomato. Èmi máa lọ lọ́pẹ́ mo mọ́nú o mo dúpẹ́ látòrí mi dé sàlẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀ ní aláwọ̀ mo dúpẹ́. aláwọ̀ mo dúpẹ́ wáìdù ó ṣe mo mọ́nú o mo dúpẹ́ iṣẹ́ ọwọ́ rẹ̀ ní aláwọ̀ mo dúpẹ́. aláwọ̀ mo dúpẹ́ o ọlọ́run ọba aláwọ̀ mo dúpẹ́ wáìdù ó ṣe èmi máa lọ lọ́pẹ́ mo mọ́nú o mo dúpẹ́ látòrí mi dé sàlẹ̀ látòrí mi dé sàlẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀ ni látòrí mi dé sàlẹ̀ iṣẹ́. Bẹ́ẹ̀ ni ìjọ pẹ́lẹ́lẹ́ lọ́tọ̀wọ́ Alhaja Rukayat Gawat àti Sauty Arẹwà ẹ ti rí báyẹn bàbá ọgbọ́n àti Ruka Gawat tẹ́ bá ti rí bí orin yẹn gan ṣe lọ aláwọ̀ èmi náà dúpẹ́ alihamudulilayi rabbil alamin tó lọ́pọ̀lọpọ̀ èèyàn lájọ bẹ̀rẹ̀ oṣù ìkẹ́ oṣù ìgẹ̀ yìí ṣùgbọ́n tí wọn ò sí mọ́ mo dúpẹ́ wípé èmi ṣì wà láyé mo wà láàyè mò ń bọ̀ ẹ jẹ́ kí n dókè lọ́ọ̀nà kí n ṣubú lajẹ́ káwá bọ́ sínú agbami ètò ní pẹ̀rẹ̀wò. Alájà Arẹwà ojúlówó ọmọ ọgbọ́n bàbá. Bóyá pọ́ọ̀pù lọ́ọ̀lìpọ̀pù. La ọmọdé la àgbàlá everybody la. Daddy mo fẹ́ lollipop strawberry real pop lèmi fẹ́ èmi náà máa gba mango real pop sí rárá o ẹyọ kan ló máa gbé. èmi jà sí i bẹ́ẹ̀ ṣe ń fẹ́ pọ́ngilá strawberry real pop mango real pop passion àti white apple àwọn sweet aládùn tá ò lè ṣàfẹ́rí rẹ̀ látọdún 2017 ṣúgà àwọn ò pọ̀ jù ọ̀nà mẹ́rin ló pín sí. lílalíla ẹ̀ máa la gbogbo ẹ̀ lálàáfíà àmọ́ omi lèmi fẹ́ mu. royal park water 75cl 50cl àti 30cl royal park water gbogbo ẹ̀ ni wọ́n rọ lábẹ́ ìmọ́tótó iṣẹ́ ìwádìí sweet real pop ó ṣe é lá fọmọdé ó ṣe é lá fàgbàlagbà òun ni kẹ́ ẹ jẹ́ káwọn ọmọ yín yàn láàyò ó dára lójú ìwọ̀n gíráàmù 18 lẹ́yọ kọ̀ọ̀kan láti wé àwọn akẹgbẹ́ ẹ̀ ó ní gọ́ọ̀mù nínú pẹ̀lú igi tó gùn tó ṣe é gbámú dáadáa láti jẹ́ alágbàtà real pop àti royal park water ẹ kàn sí wọn ní nọ́mbà 15 Salamatu Street Ilasamaja Lagos. real pop lollipop. Ero Communications alága ìdúró ìjókòó MC fún èyíkéyìí ayẹyẹ tẹ́fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n mú òde rẹ̀ dùn kò séwu classical alága Jumobi Omisore. Fún alága ìdúró àti alága ìjókòó ẹ pè classic alága sórí 0704 424 7984 0704 424-7984. Èyí ayẹyẹ tẹ́fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n mú òde rẹ̀ dùn kò séwu classical alága Jumobi Omisore. ẹni tí ó ṣe onígbọ̀wọ́ alikunus tí ẹ fẹ́ gbọ́ yìí ni Alhaji Olóyè Olúwaṣèyí Ọlọ́runlúgọ̀ Ọ̀jọ̀mú aláṣẹ Shekayo Ventures Nigeria Limited Ọ̀túnba ti ìlú Lakuwe Kingdom Ìbẹ̀jùlẹ́kì àti Olúọmọ ti Ṣàngótẹ́dọ̀ Kingdom Etí Ọ̀sà ní ìrántí bàbá wọn Pa Káyọ̀dé Kàsálí Ọ̀jọ̀mú gúdúgúdú kí Ọlọ́run ọba Allah bá wa foríjì wọn àmín bisimilahi. Allahumma qina wasrif anna sharra ma qadayt. فإنك تقضي بالحق ولا يقضى عليك وإنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت
فلك الحمد يا الله على ما قضيت ولك الشكر يا الله على ما أنعمت به وأوليت نستغفرك ونتوب إليك نستغفرك ونتوب إليك نستغفرك اللهم من كل ذنب وخطيئة ونتوب إليك ونؤمن بك ونتوكل عليك أنت الغني ونحن الفقراء إليك أنت القوي ونحن الضعفاء إليك أنت الغني ونحن الفقراء إليك أنت القوي ونحن الضعفاء إليك أنت الغني ونحن الفقراء إليك أنت القوي ونحن الضعفاء إليك اللهم يا واصل المنقطعين أوصلنا إليك اللهم هب لنا منك عملا صالحا يقربنا إليك اللهم استرنا فوق الأرض وتحت الأرض ويوم العرض عليك اللهم استرنا فوق الأرض وتحت الأرض ويوم العرض عليك اللهم استرنا فوق الأرض وتحت الأرض ويوم العرض عليك اللهم أحسن وقوفنا بين يديك اللهم لا تخزنا يوم العرض عليك اللهم لا تخزنا يوم العرض عليك اللهم لا تخزنا يوم العرض عليك اللهم تقبل صلاتنا وصيامنا. ẹni tó ṣe onígbọ̀wọ́ àlìkùnrin tí ẹ gbọ́ tán yìí ni alhaji olóyè olúwaṣèyí ọlọ́runlúgọ̀ ọjọ́mu aláṣẹ shekayo ventures nigeria limited ọ̀túnba ti ìlú lakuwe kingdom àti olúọmọ ti ṣàngótẹ̀dọ̀ kingdom etí ọ̀sà ní ìrántí bàbá wọn pa káyọ̀dé kàsálí ọjọ́mu gúdúgúdú kí ọlọ́run ọba allah bá wa fi oríjì wọn àmín ramadan kareem. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ya ayyuhalladhina amanu kutiba alaykumus siyam kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun. Mo pè gbogbo ẹ̀yin onígbàgbọ́ òdodo. Ọlọ́run sọ pé mo ṣe àwẹ̀ lọ́ranyàn fún yín gẹ́gẹ́ bí a ti ṣe fún àwọn tó ti kọjá síwájú yín ká lè jẹ́ olùpáyà Ọlọ́run ọba. Suratul Baqarah, verse 183. Ọba tí ò pa wá kí Ramadan tó dé, jọ̀wọ́ má pa wá nínú Ramadan yóò, dákun má gbẹ̀mí wa tí Ramadan bá tán. Ọba tí ò pa wá kí Ramadan tó dé, òun ni ò pa wá bí Ramadan ṣe lọ, dákun má gbẹ̀mí wa bí Ramadan bá tán. Ọlọ́run tí ò pa wá kí Ramadan tó dé, dákun má pa wá nínú Ramadan yóò. bẹ́ẹ̀ ni ọlọ́run tí ò pa wá ká tó rí Ramadan yìí ó máa jẹ́ ká tèmi àti ẹ̀yin ká ṣe kí ni ká rí òpin àti wá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé kí máa fi àsìkò yìí kí máa fi kéde kí máa fi rán wa létí fún ti Ramadan tafsir tí wọ́n máa ń ṣe sáwọn ìjọ Nawarudeen Society of Nigeria Lagos branch division 4 tí wọ́n wà ní ìdí òrò ní Mushin. Wọ́n ń pè gbogbo ènìyàn síbi Ramadan tafsir wọn èyí tó máa ń wáyé lọ́dọọdún tí wọ́n máa ṣe ní ọjọ́ April 6 2024 yẹn lọ́jọ́ Sunday tàfẹ́mù yìí ní April 6
2024 nínú ìjọ mọ́ṣáláṣí Nawarudeen tó wà ní Ìdí-Òro ní Mushin. Ó máa bẹ̀rẹ̀ ní aago 2 ọ̀sán ní kíní máa bẹ̀rẹ̀. Olùgbàlejò ọdún náà ní ẹnjìnìà Mutiu Sobande, ìyẹn chairman division 4, Alhaji Zikirulai Alausa, àwọn ní Ramadan Tafsir coordinator tí Alhaji Abdulsabur Abiola, àwọn ní secretary. Tẹ́ bá wá ń gbọ́ ẹni tó ní kí n máa kéde ẹ̀ fún yín ní Alhaji Yekin Ojúọlá pé ìyẹn speaking owó bàbá ìbejì méjì. Àwọn náà ní pé kí n máa sọ fún gbogbo ẹ̀yin tí ẹ ti máa bá wọn ṣe kínní pé kí ẹ má gbàgbé o ní ọjọ́ ní April 6 ní tó ń bọ̀ yìí ni wọ́n máa ṣe Ramadan Tafsir wọn tó máa ń wáyé sí àwọn ìjọ Nawarudeen Society of Nigeria Lagos branch division 4 ó máa wáyé nínú mọ́ṣáláṣí wọn Nawarudeen Mosque tó wà ní Ìdí-Òro ní Mushin láago 2 ọ̀sán. Gẹ́gẹ́ bí nǹkan tí à ń bá lọ lórí ètò Nurusala lórí ètò Agan Laye lọ́sàn-án tòní mo ní wípé ẹ jẹ́ kí àwa fúnra wa, mo ní ká gbára wa níyànjú, ẹ mọ̀ pé ọ̀rọ̀ ìyànjú wa tó máa wáyé ní káwa fúnra wa ká jẹ́ olùfọkànsìn Ọlọ́run, torí wípé tá a bá wò ó láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ àti àwẹ̀ onígbàgbọ́ ni àti àwẹ̀ tí àwọn mùsùlùmí ni gbogbo ẹ̀ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ dé wẹ́rẹ́, gbogbo nǹkan kàn, gbogbo ìlú dá ìlú tò. Pé àwa tá a ti ń ṣe tá à ń ṣe báyìí fún odidi àwọn èèyàn ṣe fún tiwọn 41 days 40 days àwọn ṣe tiwa ní 30 days kí wá ló ṣe wá tó yẹ kó tó bá ti wá lọ tán irú àwọn ọ̀wà jẹ́jẹ́ tá à ń wò yìí tí gbogbo nǹkan tí gbogbo ìlú tò yìí kí ló dé ò lè máa lọ bẹ́ẹ̀ náà, kí ló mú wa tá a tún padà síbi tí ajá wa fẹ́ máa padà síbi èébì wa. Ẹ má jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀, ẹ jẹ́ ká pe àrò àti ọ̀dọ̀fin wa wípé èmi tó fi lè mọ́ mi ní odidi oṣù kan tó jẹ́ pé gbogbo àwọn nǹkan tí mo mọ̀ wípé kò lẹ́tọ̀ọ́ kò dáa tí mo sá fún un, tí n bá sá fún wọn títí láéláé mo máa lè gbégbé ayé tó rọrùn. Bẹ́ẹ̀ ni kò sí nǹkan tó ṣe ẹ́ látijọ́ tó ti ń ṣọmọ jẹ́jẹ́ báyìí tó jẹ́ wípé lẹ́yìn kó o ṣiṣẹ́ kó o dẹ̀ ṣàdúrà sọ Ọlọ́run kó o bọ́lọ̀ ń ṣàdúrà kó o wọlé ẹ̀ kó o sùn tí ò sí wàhálà tí ò sí dàrúdàpọ̀ kankan níbì kan, kí ló wá dé tí àlè máa jẹ́ kó máa lọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká wò ó, ẹ wo bí àwùjọ wa ṣe rí, àgàgà gbogbo àwọn ọmọ tó jẹ́ wípé oríṣiríṣi egbògi olóró ni wọ́n mú tó fi mú yín tẹ̀ ẹ̀ ṣe fódìdí oṣù kan. Ẹ lè fi ilẹ̀ ìwọ ọmọbìnrin tó jẹ́ wípé gbogbo ìrìn burúkú ọ̀sẹ̀ ló wà tó wá mú gbogbo ẹ̀ tó pa á mọ́ nìsín, ó lè fi ilẹ̀ àti ìwọ ìyàwó ilé bá bẹ́ràn wí ká bẹ́ràn wí bó ṣe wà pẹ̀lú ìyàwó ilé ló wà pẹ̀lú àwọn sisi, bẹ́ẹ̀ náà ló wà fáwọn ọkùnrin wọn. Gbogbo àwùjọ wa bó ṣe dùn tó túbà tó túṣẹ́ tó ṣe é rí yìí tí ò sí gbọ́n mi sí omi ò tó, ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀, ẹ jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀. Kò sí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀ tí ìlú bá rojú tó bá ráyè báyìí tí ò sí jàgídíjàgan nínú ìlú. Àwa tá a wá lè ṣe fódìdí oṣù kan tá a lè pa mọ́, a lè ṣe fọ́dún kan, a lè jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ títí láéláé. Ìyẹn fi yé mi wípé àwọn ọ̀wà tá a máa ń wù tí ò dáa yẹn à ń mọ̀ọ́mọ̀ ṣe é ni. Àwa fúnra wa lè hùwà tó jẹ́ wípé ó máa fògo fún orílẹ̀-èdè wa, á fògo fún ìmọ̀lẹ́bí tiwa, tó máa fògo fọ́lọ̀ tá tó fògo fún àwọn fúnra wa. Kí ló wá dé tá a wà lè ká lè kúrò nínú ọ̀nà tí ò dáa yẹn ká bọ́ sójú ọ̀nà tó dáa tó ní láadá. Ẹ jẹ́ kó máa lọ báyìí, àbí ìlú dùn ìlú dáa. Èmi dẹ̀ rí pé bí ìlú ṣe rí yìí ó dà pọ̀ tèmi lọ́rùn báyìí. Ọlọ́run sọ wípé gbogbo Oya pop lollipop. La 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 la, ọmọdé la, àgbà la, everybody la. Daddy mo fẹ́ lollipop, strawberry real pop lèmi fẹ́. Èmi náà máa gba mango real pop sí. Rárá o, ẹyọ kan ló máa gbé. Èmi jà sí i bẹ́ẹ̀ ṣe ń fẹ́ pọ́ngilá strawberry real pop, mango real pop, passion àti white apple. Àwọn sweet aládùn tá ò lè ṣàfẹ́rí rẹ̀ látọdún 2017. Ṣúgà àwọn ò pọ̀ jù, ọ̀nà 4 ló pín sí. Lílá ẹ̀ máa la gbogbo ẹ̀ lálàáfíà. Àmọ́ omi lèmi fẹ́ mu. Royal Park water 75 cl, 50 cl àti 30 cl. Royal Park water gbogbo ẹ̀ ni wọ́n rọ lábẹ́ ìmọ́tótó iṣẹ́ ìwádìí. Sweet real pop ó ṣe é lá fọmọdé ó ṣe é lá fàgbàlagbà. Òun ni kẹ́ ẹ jẹ́ káwọn ọmọ yín yàn láàyò. Ó dára lójú, ìwọ̀n gíráàmù 18 lẹ́yọ kọ̀ọ̀kan láti wé àwọn akẹgbẹ́ ẹ̀. Ó ní gọ́ọ̀mù nínú pẹ̀lú igi tó gùn tó ṣe é gbámú dáadáa. Láti jẹ́ alágbàtà real pop àti Royal Park water ẹ kàn sí wọn ní nọ́mbà 15 Salamatu Street, Ilasamaja, Lagos. Real pop, lollipop, hey.
ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni o ó ti balẹ̀ gùdẹ̀ bí ọkọ̀ bàálù ayẹyẹ oníbẹ̀ta tá a ti ń retí láti gbà yí wá èkíní ayẹyẹ ìfẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba èkejì ayẹyẹ ọjọ́ bí 60 ọdún ìkẹta ìfilọ́lẹ̀ ìwé àṣírí ìlera látọwọ́ ẹni wa ọ̀làrìnwájú ọ̀làtúbọ̀sún kábíyèsí ojútáyé ògbóǹgẹ̀ gbogbo wa ní gbọ̀ngàn ìgbàlejò ńlá rédíò Lagos tiwantiwa mìtìtì nílùú Ìkẹjà lọ́jọ́ ẹtì Friday ọjọ́ 19 oṣù kẹrin 19 April 2024 báwo bá kì fún ní kọ́ á kì fáwọn padà ní gbogbo wa tọmọdé tàgbàlú ẹjẹ́ bá kábíyèsí ojútáyé ayọ̀ ìfẹ̀yìntì gbogbo ọlọ́làlú gbogbo ọba gbogbo òjòyè àtàwọn lóòkọ lẹ́nu iṣẹ́ ọba lájọ péjúpésẹ̀ síbẹ̀ ìwọ náà má gbẹ̀yìn o àǹkárá àti páàsì láfi wọlé ó sì ti wà ńlẹ̀ bìbà lọ́jọ́ ayẹyẹ kábíyèsí ojútáyé níṣe ní ọ̀sán pààràpà bí àrá. Agan Laye ilé ayé yìí kò ṣe dágbé. Agan Laye ká fọwọ́sowọ́pọ̀ ló tọ́. Agan Laye ilé ayé yìí kò ṣe dágbé. bẹ́ẹ̀ ni Agan Laye lẹ́tọ̀ lórí rédíò Lagos 107.5 tiwantiwa mo ní kí n máa fa kìsìkò yìí kí n máa kí Precious Igwe aka Porch Lady happy birthday to you. èyí ni ọjọ́ bí ẹ wàá ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú owó nínú ọlá ó wá ní fi èyí ètò ìṣe lónìí ò ní fi ṣàṣemọ wàá tún ṣe ọ̀pọ̀lọpọ̀ sí i lórí èké èpè tó bá wá ń gbọ́ àwọn tó ní kí n máa kí ẹni pé gbogbo àwọn ọ̀rẹ́ ẹ lọ ní wípé kí n máa bá wọn kí Precious Igwe Porch Lady wípé happy birthday to you long life and prosperity ìgbà ọdún kan ni o wàá fọwọ́ pawó wàá fèrè ìjòbì lágbára Ọlọ́run Olódùmarè gẹ́gẹ́ bá a ṣe wá ń bá a lọ mo ní wípé gbogbo àwọn champions mi wọ́n ti ń bínú sí mi àwọn champions wọ́n ti ń bínú sí mi iṣẹ́ ti wà ń bẹ̀ 07056551075 07056551075 abala tí a wà yìí ni abala tí Rio Pop ìyẹn tí iléeṣẹ́ Royal Foods and Drink Nigeria Limited tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ iléeṣẹ́ wọn wà ní nọ́mbà 15 Salamatu Street Ìlàsàmájà Lẹ́kọ̀ọ́ àwọn ni wọ́n ń ṣe sweet Rio Pop sweet Rio Pop wà ní ìpele mẹ́rin oríṣiríṣi flavour mẹ́rin ló wà àní strawberry àní mango flavour àní passion bẹ́ẹ̀ náà ni àní white apple àwọn kan náà ni wọ́n ń ṣe omi Royal Park water omi Royal Park water wà lẹ́jẹ̀wọ̀n ní oríṣiríṣi nínú ike mẹ́ta a ní 75 cl a ní 50 cl bẹ́ẹ̀ náà la ní 30 cl ẹ lè di alágbàtà wọn tàbí bóyá yìí fẹ́ rà fún lílò nínú ilé ni wọ́n wá alágbàtà káàkiri kẹ́ ẹ lọ kàn sí wọn ní nọ́mbà 15 Salamatu Street Ìlàsàmájà Lẹ́kọ̀ọ́. Hello champion. Hello Rio Pop. Kí lorúkọ ẹ níbo ló ti ń pè mí? Orúkọ mi ni Kọ̀díjà láti Mòwe Bàfò. Ọmọ ọdún mélòó ni ẹ? Ọmọ ọdún 12. Kíláàsì wo lo wà? Kíláàsì wo lo wà? Ó ti rí dànù. Tó bá rí wọlé ó dẹ̀ dùn mí Kọ̀díjà láti Mòwe Bàfò. Ẹ̀yin champions mi 07056551075 abala tí a wà yìí ní abala Rio Pop níbi tí a ti máa ń ṣe ìdíje gbangba làṣántà fún àwọn champions wa torí pé àwọn náà ní customer wa káàkiri tí wọ́n máa ń bá wa dà òpọ̀ lórí sweet Rio Pop onígini ó ní hello ẹ káàsán ma. ẹ káàsán kí hello ẹ káàsán. hello wọ́n ní nẹ́tíwọ̀kì lọ́gẹ́ tó ń lo fóònù 07056461075 tàbí 07056551075 tẹ́ ẹ bá ti pè mí wọlé ẹ máa sún sẹ́yìn nídìí ẹ̀rọ yín. hello champion. hello champion. Orúkọ mi Sofia láti Ẹ̀kọ̀rọ̀. Sofia láti Ẹ̀kọ̀rọ̀ ọmọ ọdún mélòó ni ẹ? 12. Ọmọ ọdún 12. 12 years old àbí? Bẹ́ẹ̀ni. Kíláàsì wo ló wà? JS3. JSS3.
inú oṣù tá a wà yìí kí ni wọ́n máa ń pè é. ní ẹ̀sìn Islam kí ni wọ́n máa ń tí wọ́n máa ń pe oṣù yìí nínú ẹ̀sìn Islam oṣù tá a wà lọ́wọ́lọ́wọ́ yìí. Ègbìgbì. mi ò ní kó sọ ní Yorùbá o ègbìgbì ni ti Yorùbá nínú Islam tó bá fẹ́ pe oṣù yìí oṣù kí ni wọ́n máa ń pè. Oṣù Ramadan. Oṣù Ramadan ṣé wọ́n fúnra rẹ̀ ṣó ń gbà o. Mo ń gbà rẹ̀. Oṣù ọ̀. Bẹ́ẹ̀ni. tó bá ti di lọ́sẹ̀ tó ń bọ̀ torí pé o já láwọ̀ tó bá ti di lọ́sẹ̀ tó ń bọ̀ kó máa bọ̀ ó ti jẹ ẹ̀bùn lórí rí òpó. ṣé o ti. ẹ ṣe wá. Ibo ni. Radio Lagos ló máa wá ìwọ tó ń pè mí yẹn inú ọgbà Radio Lagos ibẹ̀ ní àwọn rí òpó ti tẹ́ pẹ́pẹ́ tá a ti ń ṣe Radio Lagos ló máa wá. Hello champion. Hello, Bebe. Okay. Ṣàánú wa o. Ọlọ́run dákun ṣàánú wa o. Bàbá lókè dákun ṣàánú wa o. Ọlọ́run dákun ṣàánú. Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Oúnjẹ lọ̀rẹ́ àwọ̀. Ilé-iṣẹ́ aláràgbàídá kan tí wọ́n ń jẹ́ Crown Me Food ti pèsè oríṣiríṣi oúnjẹ aṣaralóore fún ìlera ara wa bíi èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ pọ́nbélé tí ò ní àmúlùmọ́là, plantain flour, Africa sẹ̀mó, epo pupa tí ń ṣe bàǹgá palm oil àti ata àjọsìn lílọ̀ tí ò ní àmúlùmọ́là nínú fún lílò wa. Gbogbo oúnjẹ tí ó ń ṣara lóore ní Crown Me Food ti pèsè sílẹ̀ fún wa láti rà. Ẹ kàn sí wọn ní shop 11A Sango Garage tàbí kí ẹ pe Madam Vicky sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0816 662 3419 0816 662 3419. Wọ́n ń wá alágbàtà káàkiri ìpínlẹ̀. Crown Me Food, oúnjẹ tó ń ṣara lóore, àwọn gan-an lọ̀rẹ́ àgbẹ̀. Mo rí bàbá ẹ̀ mọ ẹgbà wa o. Kí ló tún pè lórí kéè náà jí bọ́. Mọ́ pẹpẹ mọ́ pẹpẹ mọ́ pẹpẹ. Mọ́ pẹpẹ jẹ́ tòmátò tí ó ní èròjà ọbẹ̀ bíi tàtàṣé, báwà, àlùbọ́sà àti atarodo nínú. Ó dára láti fi ṣe omi ọbẹ̀, ẹ̀fọ́ rírò, àsáró, ata dídín àti jollof rice. A tún lè lò ó fún souvenir fún àwọn ìnáwó wa. Kò roni lára rárá láti lò. Stress free ni mọ́ pẹpẹ. Ó ta níwọ̀nba, ó pọ́n rẹ̀ dòdò. Ó wà nínú ìwé pélébé 500 gram àti 700 gram. Fún títà tàbí ẹ fẹ́ jẹ́ alágbàtà wa, ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 070 4424 7984 lẹ́ẹ̀kan sí 0704 4224 7984. Ìkẹjà Chamber of Commerce and Agriculture ń pe gbogbo ẹ̀yin tí ẹ nífẹ̀ẹ́ sí iṣẹ́ àgbẹ̀ láti ṣe ìforúkọsílẹ̀ pẹ̀lú 20,000 naira kí ẹ sì gba èrè 50% lórí owó tí ẹ fi dáko lásìkò ìkórè lẹ́yìn oṣù mẹ́fà. Iṣẹ́ àgbẹ̀ kì í kùtà, ó lè fi ṣe òwò àṣejèrè. Láti mọ̀ sí nípa ètò iṣẹ́ àgbẹ̀ lọ́nà ìrọ̀rùn sí Ìkẹjà Chamber of Commerce, Industry and Agriculture ICCIA, ẹ pè kábíyèsí Òwúrọ̀láwà sórí 0906 638 7674 lẹ́ẹ̀kan sí 0906 638 7674. Jẹ́ àǹfààní èrè gọbọi lórí iṣẹ́ àgbẹ̀ pẹ̀lú ICCIA scheme yìí. Àgbẹ̀ lọ́ba. Bá ṣe ríra lẹ́nìí pẹ́ láyọ̀ àti dùnnú, bó bá dọdún tó bọ̀ ká péjú sọ̀dún tuntun. Tẹ bá gbọ́ tó sọ pé tó ń pariwo. ní pé gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Agan Laye tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa
ẹ lọ bá wa lórí YouTube ẹ máa rí gbogbo bá a ṣe ti máa ń ṣètò látijọ́ tó ti ń ṣe ẹ máa bá a níbẹ̀ láti rí ẹ̀yin tí wàá lọ fọ́lọ̀ wa lórí TikTok bẹ́ẹ̀ ṣe mú wa live yẹn mo ní kẹ́ ẹ máa share kẹ́ ẹ máa like kẹ́ ẹ fọ́lọ̀ wa a wà lórí Instagram official Jumobi Omisore lórí TikTok Jumobi Omisore tí bá lọ sórí YouTube náà inú kẹtẹ Agan Laye àbí kẹtẹ Jumobi Omisore bákan náà ẹ lè bá wa pàdé lórí Facebook Jumobi Omisore tó bá wá ní ìpolówó ọjà tí ẹ fẹ́ ṣe ni àbẹ́yìn tí ẹ fẹ́ fi ọmọ fún ọkọ ni àbẹ́yìn gbéyàwó fún ọmọ ẹ wá ń wá alága tó jojú ní gbèsè tó máa jẹ́ kí pàtí ọmọ yín kó dùn kó ní gbọ́ngbọ́n nínú tí a ò ní sọ́dí tí a ò ní waste time yín ẹ pé Jumobi Omisore sórí 07044247984 07044247984 tàbí kẹ́ ẹ bá wá kẹ́tẹ́ àtẹ̀jíṣẹ́ sí wa lórí gbogbo àwọn ìkànnì ayélujára wa social media platforms wa tí a ti kà sílẹ̀ fún yín ní orí TikTok Jumobi Omisore ẹ ṣe ń wò mí yẹn ẹ máa like ẹ máa share ní orí Facebook Jumobi Omisore lórí Instagram official Jumobi Omisore bẹ́ẹ̀ a wà lórí YouTube Agan Laye tàbí kẹ́tẹ́ Jumobi Omisore kò ní jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú ètò Agan Laye lónìí tó bá di lọ́jà tó ń bọ̀ ẹ pàdé wa pẹ̀lú àkọsí ètò Agan Laye Jumobi Omisore orúkọ tèmi mọ́ wọn nífẹ̀ẹ́ òye nítorí rere tí mo wá sílé ayé. orúkọ tèmi ni Tóyìn Bánjọ tí gbogbo èèyàn pè ní Tóyìn Tòmátò ó dàbọ̀. Màrí funfun nẹ́nẹ́. Ní tèmi o mi ò jẹ́ báwọn síǹkì ọ̀tẹ̀ mi ò jẹ́ báwọn péjọ àbòsí o ọwọ́ mi màrí funfun nẹ́nẹ́. ẹ̀yin tèmi I throw away salute o mo kí yín bí ológun mo tún ṣe sàdá.